ọdún yìí ti tún dé ọlọ́run má jẹ́ ń bá ọdún lọ o àṣẹ̀dá o mo bẹ̀bẹ̀ o jọ̀wọ́ wá ṣàánú mi o lọ́dún tuntun o kí n lálùyọ kí n bẹ́gbẹ́ pé lọ́dún tuntun o mo bẹ̀bẹ̀ o lọ́dún yìí tuntun dé. bí a bá ní ká máa kárí olúwa ilẹ̀ àṣì ilẹ̀ àmọ́ oore tí elédùmarè ń ṣe fún ọmọ adarí oorun nínú ọdún ó lékéńké ó peléke ọ̀tọ̀ọ̀tọ̀ wípé oore yìí ò ṣeé ròyìn tán bí a bá tún tọrọ ohun tí a fẹ́ lọ́wọ́ ọlọ́run fún tọdún kò léèwọ̀ èèwọ̀ kọ́ o lọ́dún tuntun mo tọrọ lọ́wọ́ elédùmarè mi ò fẹ́ tẹ́ lọ́dún tuntun mo tọrọ lọ́wọ́ elédùmarè fún nǹkan rere ogun gbàmígbàmí èmi ò fẹ́ rárá lọ́dún tó wọlé dé èmi ò fẹ́ bá wọn dẹni àgbègbè ẹ wò oṣù méjìlá ní ń bẹ nínú ọdún o láàrin January sí December nǹkan ń kán mo tọrọ lọ́wọ́ elédùmarè ọba ire tó dáa tá a jẹ́ kí aráyé ó wá mi sóhun rere lọ́dún tuntun gbogbo ẹ̀yin olùgbọ́ mi mà lọ̀rọ̀ yìí tún bá wí lọ́dún tó wọlé dé a ò ní pàdánù ayọ̀ ẹ ṣàmẹ́ ayọ̀ ohun ìdùnnú ò ní wọ́n nílé wa o ìbànújẹ́ tí a múni káwọ́ lórí lọ́dún tuntun ò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ẹ ṣàmì ńlá ọdún àyàbò fún oníkálukú wa lágbára ọlọ́run ọba ìdààmú ó kéré ó tóbi ò ní kànlẹ̀kùn wa mo ṣàmì gbogbo wa pátápátá ni mo kí pé a kú ọdún pé àáṣọ ọdún pẹ̀lú àlàáfíà bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú Ìyẹnu Ìjẹ̀bú Waterside lèmi ti wá ọmọ Ìwòpẹ́ Àjídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.